ló ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ Bàbá-T ni pé kí ni mo ti mọ LTV8 ni mo ti mọ Bàbá-T yí pé èèyàn máa ṣe fíìmù láyé pé ó fẹ́ wọ̀n ọ̀nà kámẹ́rà pé ó fẹ́ ṣògbóyè actor ni mí èmi tí mo sọ pé wá ṣe fíìmù lélẹ̀ confam mọ́ ọ̀nà búrẹ́dì nígbà kan máa ń post mi yí pé ẹni tó jẹ́ kó ń ṣe fíìmù lélẹ̀ bọ́ mo kàn rí ìjọ kan ṣe ó ṣe interview ó ní ọ̀dọ̀ Bello lòun ti bẹ̀rẹ̀ gbogbo àìtáwọn èèyàn máa ń parọ́ náà fíìmù tí mò ń sọ pé táìtì fíìmù yẹn ni Owó Agbára Lúpọ̀n Rají ló ní fíìmù yẹn so àwa ní èèyàn kan tó fẹ́ ṣe bàbá landlord nínú fíìmù yẹn nígbà tá a bá ti ń cast bẹ́ẹ̀ àjọ máa ń cast wọn náà wọ́n fi mo léèyàn kan pé ọ̀bọ̀n yẹn tẹ̀ fún ẹnìkan wọ́n fi ní ọ̀kíní ṣe léèyàn ó máa bẹ̀rẹ̀ òsì ti ẹni nígbà tí Bàbá-T máa dé ó ti ń gbọ̀n ó tó ń sun mi lábẹ́ súùtù lọ́wọ́ nínú sí yẹn táìtì fíìmù yẹn Owó Agbára kí ló ta fíìmù yẹn Isolac ló ta fíìmù yẹn lọ́dún náà lọ́hùn kí Bàbá-T kó tó rí wọ́n sì ń ṣe èmi ẹ̀fẹ́ bọ́ kí ló dé kò easy pàṣẹ bá act èrò wà pọ̀ lórí set kò rí irú ẹ̀rí kò dáa pé òun máa ń ṣe comedian ní orí stage ní ọ̀tọ̀ ilé kámẹ́rà ló fẹ́ face bẹ́ẹ̀ ló ń sun mi mo ní gbèsè báyìí o máa ṣe sẹ́ẹ̀ fọkànbalẹ̀ ó dẹ̀ ṣe sí yẹn nígbà yẹn fíìmù yẹn ó help òun náà ń ṣàdúrà fún mi ni so nígbà mi tó máa post ìjọ birthday mi ó máa ní bọ̀bọ̀ ìrẹ́ kó máa so bàtí wọ́n á rí pé ó wá ṣe interview wá ní ọ̀dọ̀ ọ̀gá Bello tí mo ní wáyé táwọn èèyàn rí báyìí ṣáà ò ṣe fi hàn mọ́ ni àbí báwo báyìí táwọn èèyàn máa ń purọ́. kí ni reaction ẹ sí bí ọ̀rọ̀ Okumo fi ṣe lọ nínú industry. mo lè káyé èèyàn tí wọ́n fi kó lọ Amẹ́ríkà nínú industry wa. industry wa jẹ́ pé wọ́n lórúkọ dèní wọ́n ń ṣe 20. tó jẹ́ pé Murphy ní sábàbí. confam ìgbà tó wá kú tán wọn turn up kó tó dùn mí nìyẹn ara wọn ni Sanyẹ̀rì wà ara wọn ni Fathia wà ẹ pé èèyàn kan náà wà Chidimọ Kẹmẹ kan náà Shanty Town Chidimọ Kẹmẹ no English actor ni Chidimọ. confam mo sọ fún ẹ lẹ́nìí bẹ́ẹ̀ lọ ipe Mercy Aigbe fẹ́ travel out pé Mercy Aigbe fẹ́ travel out ní ayé ẹ̀ èèyàn mi ni Mercy a close gan Murphy ni Asia ọjọ́ sí Asia ń gbà yẹn Murphy náà èrò pọ̀ tí mo lè rántí dárúkọ èrò pọ̀ tí Murphy ti ṣe dáadáa fún àwọn kan àdẹ́kí Murphy ló sọ wọ́n di director Murphy ló máa ń lo Ibrahim Chatta tó ti yẹn sìn fún directing gbà yẹn ó ti Murphy ló máa ń lo Báyọ̀ Tìjání ó ti yẹn sìn pé Báyọ̀ Tìjání fẹ́ direct fíìmù Lúpọ̀n Rají ni erin lọ́mọ nígbà kan táwọn èèyàn ń kú pípípípípí Murphy ti gbé ẹbọ ní òwò báyìí torí film industry yìí rí. irọ́ ni o. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹni tó bá báyìí sọ bí ọ̀rọ̀ yóò wà àti Adésanya.